Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ hẹ́tẹ̀. Face TV was swoop. Ọ̀gá tó tọ́kọ lọ́wọ́ sọ, àpò adé lákòójú ní ìdí ẹ̀ ọ̀làdìyàn. Ọ̀sùn tó kó wà ní arábìnrin òfin lábẹ́rẹ́. Ọmọ lásìkò mi ìtúni ìdí ẹ̀ àbọ̀dá Yusufu ilé ọmọdé. Onígbọ̀kọ̀ ló sàkà ìgbésà. Ó mà ní bá òun kí ẹ ọba Dr. Solomon Olúgbénga olóyèdè olùsí ìsọlùsí oníkìkì ẹ ọba Dr. Edna Josiah ọlọ́lẹ́wájú ilé ọmọdé Josiah mi àyìnbó ikú yàrá ikú ọlọ́pàá tó àwọn. Olóyè Ismaila Akíade fìdádé nílẹ̀ òbí aṣíwájú Olúbàdàn Chief Ọlámilẹ́kan akíṣíkọ̀ Lagos Ṣìfàyọ́dẹ̀jì Abíọ́dún Àlékò wọ́n lè gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ pápá ọba Abdulmoshood ọlọ́wẹ́yẹ. Lórí Olúwẹ̀mọ̀ should be Olúwẹ̀mọ̀ should be ọmọ wúsí tábàlì lórí kí n bá ń kọ́ba ó máa kú oríire ààrẹ rí mo ládé apẹ́ lórí ẹ̀ àjẹsẹ̀ ọba alápò ó ti gbówó dé o ọba alápò ó ti gbówó dé. Ọtún bá ń gbé ìyálẹ̀ ọ̀yà. Ó jẹ́ ìyálẹ̀ ọ̀pọ̀. Ọba mi kówó fàlà lórí iná. Ó ṣe ìyálẹ̀ ọ̀yà. Àjọ bẹ́ẹ̀ dá ọ̀pọ̀. Ẹ̀sà kówó fàlà lórí iná. Olúwa yé fún àwọn alápọ̀mù àwọn àfáàjì gbogbo yíyẹ kú àdúgbò lókì alápọ̀mù òdòpẹ́ èèyàn máa yẹ kó jẹ ọkọ̀wé bí. Akim Sen Ẹkú jẹ́ náà ló kí ẹ. Gbogbo Yorùbá. Àsùnwọ̀n àsìkò tí ẹ ayé máa kú. Oṣù wáyé. Àdúgbò ọlọ́run ọba. Adájọ́ anniversary sọ́nà. Àpọ̀lọ̀ ọlọ́run ọba. Ṣé àjọba péjú ṣe ọlọ́pàá? Àsùnwọ̀n kì í ní olóyè. Àdúgbò ọlọ́run ọba. Ọdún mẹ́wàá lórí àlẹ́ fà ẹ̀rí. Yẹ́rẹ́ àtúbọ̀ bàbá mi o. Yẹ́rẹ́ àsùnbọ̀ lọ fà mí o. Ọmọ lórí àlẹ́ fà wò kí òkúta wò lébe. Èsù wáyé kò kí ọkọ̀ mi sùn. Akíkìjàbí, ó tún kú oríire ìkọlábà ààrẹ Ìbàdàn. Bàbá ó tún síwájú kábíyèsí.
lù ọgbọ́dọ̀ ni ọba àgbọ̀ sí o. Ìbàdàn ní kò fi gbogbo rere jí ẹ ṣẹ́ni tọmọ lẹ ṣòwò owó ọmọ àìkú balẹ̀ ọ̀rọ̀ ó gbé ẹgbẹ́lẹ́ kìkì ara o kìkì ara. Òní tẹ́lá òjò gbogbo lọ́balọ́ba ojú rẹ̀ là ń mú owó ojú rẹ̀ là fi wọlé ẹ̀kẹ́ o kábíyèsí ọlọ́fà ní kí ẹ. Olórí Janet bìbí Janet kò fún ọlá káyọ̀ká ó kí ẹ Janet káyọ̀ká. Ìgbà yìí ti súnmọ́ yìí kò ní bá jẹ́ ọlọ́run. Ìgbà yìí kò yí. Ẹ ti jókòó, ẹ ti fìdí múlẹ̀, ṣíṣí lórí àlééfà. Ìgbà yìí kò yí. Olórí, ìwọ ni o máa jókòó ní ayọ̀. Ìgbà yìí kò yí. Ìgbà yìí kò ní bá jẹ́ lórí ẹ̀. Ìgbà yìí kò yí. Olórí, ìgbà yìí ò ní bá jẹ́ lórí ẹ̀ o. Ìgbà yìí kò yí. Ìyàwó àlábò. Ìgbà yìí kò yí. Olórí lápòmù, àdúgbò ọlọ́run olórí. National Fast Club worldwide. Gbogbo àdúgbò ló ti tẹ̀ dípẹ́. National Fast Club worldwide. Gbogbo àdúgbò ló ti rí owó ṣe dípẹ́. Ọ̀gá tó fọmọ lọ́wọ́ sọ, àpò adé lákòójú ní ìdí ẹ̀ ọ̀làdìyàn. Ọ̀sùnsùn kó wà ní arábìnrin òfin lábẹ́rí. Ọmọ lásìkò mi ìtúni ìdí ẹ̀ àbọ̀dá Yusufu ilé ọmọdé. Onígbọ̀kọ̀ Lùsàkà Ìgbẹ́sà. Ó mà ní bá òun kí ẹ ọba Dr. Solomon Olúgbéngà olóyèdè olùsí ìsọlùsí oníkìkì ẹ ọba Dr. Edna Josiah ọlọ́lẹ́wájú ilé ìbòmọdé Josiah mi àyìnbó ikú yàrá ikú ọlọ́pàá tó àwọn. Ilé mo bá dé Josiah ọlọ́pọ̀lọpọ̀ àwọn oríire olóyèdè olóyè ìsúná ìlà àkíyàdé fìdádé onílẹ̀ òbí mi aṣíwájú Olúbàdàn Chief-Ọlámi Ilé-Ẹ̀kọ́ akíṣùkọ̀ fẹ́tọ̀s ṣùfàyọ́dẹ̀ Abíọ́dún Àlékòó. Mọ̀ṣúrì ọlọ́wẹ́yẹ ọlọ́wà ní ìbáwò kí ẹ adé apẹ́ lórí Olúẹ̀kọ́ Mọ̀ṣúrì mi. Olúẹ̀kọ́ Mọ̀ṣúrì mi. Ọmọ Wúsì tábà mi ó ní kí n bá ń kọ́gbà. Ó máa kú oríire ààrẹ rí. Mo ládé apẹ́ lórí ẹ̀ àjẹsẹ̀. Ọba Lápò ó ti gbówó dé o. Ọba Lápò ó ti gbóni. Ẹ̀sùn bá ń gbé ìyálẹ̀ ọ̀yà. Ó jẹ́ ìwálẹ̀ ọ̀pọ̀. Ọba mi
kówó fàlà torí iná. Bó ṣe yíya ẹ̀ ó yá. Àjọ tẹ bá dá ẹ̀ ó kó. Ẹ̀sà kówó fàlà torí iná. Olúwa yé fún àwọn olúwo, àwọn alápọ̀mù, àwọn fàájì. Gbogbo yín kú àdúgbò lókì alápọ̀mù òdùpẹ́. Èèyàn máa yẹ kó jẹ ọkọ̀rọ̀ bí. Akim Sen. Ayéku jẹ́ náà ló kí ẹ. Ayéku gbogbo Yorùbá. Àsùnmọ́ àsìkò tiẹ̀ ayé máa kú. Oṣù wáyé. Àdúgbò ọlọ́run ọba. Adájọ́ anniversary sọ́nà. Àpọ̀lọ́ ọlọ́run ọba. Ṣé àjọba péjú ṣe ọlọ́pàá? Àsùnmọ́ kí ni olóyè. Àdúgbò ọlọ́run ọba. Ọdún mẹ́wàá lórí àlẹ́ fà ẹ̀rí. Yèrè àdúgbò ọlọ́run kí o. Yèrè àsùnwó ló fà mí o. Ọba lórí àlẹ́ fà wò kí òun kú táwọn olóyèdè. Èsù wáyé kò kí ọkọ̀ mi sùn. Akíkìjàbí, ó tún kú oríire ìkọlábà ààrẹ Ìbàdàn. Bàbáolé, ó tún síwájú kábíyèsí. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.